تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba. alhamdulillah. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a gbé kalẹ̀ nítorí ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Abọ̀rẹ́rìn ní Èrúwà. wáyé pé ojú ọjọ́ ń ṣe wẹ́líwẹ́lí lọ́dọ̀ yín bíi ti bí, a jẹ́ pé kí a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba. àwa náà ni à ń tọrọ pé kọ́lọ́run kó fún wa ní mímọ́. Ọlọ́run wa ń ṣe ọlá rẹ̀ náà ó ń ṣe fún wa. mutirna bifadlillahi wa rahmatihi, mutirna bifadlillahi wa rahmatihi. lálẹ́ yìí lágbára Ọlọ́run ba, gẹ́gẹ́ bí ẹ ti bá wa ṣáàbà, bàbá wa Fadilati Sheikh Abdulwahid Abdulhamid àwọn náà ni wọ́n tún ṣíwájú lálẹ́ tòní. bàbá òwò pé òjò ń rọ̀, àjọ torí bọ̀ wá sórí ètò ní alẹ́ tòní ni. àkí bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. bákan náà àrò mẹ́ta bẹ́ẹ̀ ṣe màá náà ní wá Fadilati Sheikh Hiskil Hamza àwọn náà gbẹ̀yìn lórí ètò ti alẹ́ yìí, bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà jìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tún torí bọ̀ wá. Ọlọ́run sẹ́ni kankan wá lẹ́sàn-án rí o. Jazakumullahu khair. lálẹ́ yìí ní agbára Ọlọ́run ba, gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, ọ̀rọ̀ nípa iṣẹ́ hajj òun náà ni a tún ń tẹ̀síwájú ní inú rẹ̀. ṣùgbọ́n ní alẹ́ yìí lágbára Ọlọ́run ba, òun náà jẹ́ mọ́ iṣẹ́ hajj látàrí wípé bàbá parí iṣẹ́ hajj nílùú Mẹ́kà tán, ẹ̀tọ́ ni ká lọ sílùú Madina láti fún àwọn àbẹ̀wò àyè kan tó pàtàkì ní pàtàkì jùlọ masalasi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lálẹ́ yìí lágbára Ọlọ́run bàbá wa bá ní ṣe àlàyé ọlá èyí tó ṣe pé ọ̀rọ̀ mọ́ iṣẹ́ àbẹ̀wò masalasi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ni díẹ̀ tó fi pàtàkì tó yẹ kí alálàájì kó dé masalasi Ànábì wa Muhammad kó tó di wípé yóò kọjá sí ìlú rẹ̀. eléyìí ni tí àwọn bàbá tí wọ́n máa fi bá ní ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní alẹ́ tòní. kọ́lọ̀ nǹkan bá ní tọ́ ahọ́n wọn sọ́nà, káwa náà kọjá láǹfààní láti gbọ́ wọn yé yékéyéké. falyatafaddal Sheikh mashkura. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ba'd. adúpẹ́ ní ọ̀dọ̀ ọba Olúwa wa, a sì tọrọ àlékún kẹ́ àti àlékún gẹ̀ lọ́pọ̀ yanturu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tọ́ akí gbogbo olùmọ̀ tẹ́tí gbọ́ wa ní àkókò yìí, ọba àánú kò ní já máa padà sí ibú. àdúrà gbogbo wa Ọlọ́run ọba yóò sì jẹ́ ọgbà. gẹ́gẹ́ bí àwọn àfáà wa ṣe fi tó wa létí, ọlá àti àjùlọ tó wà fún mọ́sálásí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígboro ìlú Madina òní ẹ̀kọ́ ti alẹ́ òní ọ̀dàlẹ́ lórí, àti bí Madina ṣe jẹ́ ìlú ọ̀wọ̀, ìlú alápọ̀nlé, pàápàá àwọn ibi tí òjíṣẹ́ Ọlọ́run tó fi lélẹ̀ ní ààlà ààyè ọ̀wọ̀ tá a gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ ń bẹ̀, tá a sì gbọ́dọ̀ ṣe pálapàla kankan nínú ẹ̀ lódìdí ìlú Madina alápọ̀nlé òní. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí adìdí ní èròǹgbà láti lọ sí masalasi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún ìjọsìn fọ́ba Olúwa wa, in tó tọ́ súnà ní tọ́bófin Ọlọ́run ọba mu, tí ó fi ẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn Islam tọ́lọ̀ nítorí ẹ̀dá gbogbo ọmọ ẹ̀dá ènìyàn àtàwọn àlìjànú. ìdí èyí tí a bá rí ẹnìkan tọ́lọ̀ wọn bá bò láṣìírí tó ní òun tiẹ̀ fẹ́ lọ ṣe síyára mọ́sálásí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nílùú Madina,
láti lọ ṣèjọsìn ìrun kíkí tìláwà alukur'an sí adikar fún ọba olúwa bẹ́ẹ̀ lọ́hùn níbẹ̀ so kò sí nǹkan tó lòdì nínú ṣẹ̀ríà Islam torí pé kan nínú àwọn mọ́sálásí mẹ́ta tá a lè dìídì kó sójú ọ̀nà ìrìn àjò lọ sí àwọn mọ́sálásí yìí fún àti lọ ṣe ìjọsìn fọ́lọ́run ìní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí wà. kádẹ̀ lọ ṣe àbẹ̀wò mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí tá a lọ wà nílùú Madinatu Munawwara yìí ó ní ọlá tó pọ̀ àjùlọ tó tóbi ìlú sì ń bẹ fún nínú Islam tá a bá ṣe bẹ́ẹ̀ torí pé mọ́sálásí òjíṣẹ́ Ọlọ́run tó wà ní Madina ó nìkan nínú àwọn mọ́sálásí ńlá mẹ́ta tí a lè travel tá a lè dìídì ṣèrìn àjò lọ síbẹ̀ fún àti kírun fún àti ṣe ìjọsìn fọba olúwa wa nìkan nínú wọn. mọ́sálásí alákọ̀ọ́kọ́ ó ní mọ́sálásí ńlá tó wà nílẹ̀ Mákà alápọ̀nlé tí Kaaba wà nínú Masjidul Haram yìí. mọ́sálásí kejì ìní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó wà ní Madina. mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta ìní Masjidul Aqsa tó wà ní Kudus. bẹ́ẹ̀ dẹ̀ ni kákírun ní mọ́sálásí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó wà ní Madina yìí ó lóore ìrun kan tá a bá kí ń bẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún ìrun tá a bá kí ní mọ́sálásí míì tó yàtọ̀ sí mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí àyàfi irun tá a bá kí ní mọ́sálásí haramu Ọlọ́run ní Maka mọ́sálásí haram tí Kaaba wà nú ẹ̀ ní Maka ní irun kan tá a bá kí ń bẹ̀ ní òun lọ́lá jù lọ ju irun tá a bá kí ní mọ́sálásí ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní Madina lọ ṣùgbọ́n a kí irun ọ̀ranyàn kan tàbí a kí irun náfìlà kan ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀san rí orí rẹ̀ àjùlọ tó wà fún irun lọ́nà ẹgbẹ̀rún kan ló fi ju irun tá a bá kí ní mọ́sálásí míì tó yàtọ̀ sí mọ́sálásí haramu Maka lọ èyí ń túmọ̀ sí pé ọ̀rọ̀ mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ò nípọn nínú Islam èyí tá a sọ yìí ó rinlẹ̀ bẹ́ẹ̀ wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni tó ní ìrun kan tá a bá kí ní mọ́sálásí ìrun yìí ó lóore ó lọ́lá nílọ́po ẹgbẹ̀rún lórí ìrun tá a bá kí ní mọ́sálásí míì tó yàtọ̀ sí mọ́sálásí ìrun yìí àfi yìí tá a bá kí ní mọ́sálásí harami tó wà ní Maka alápọ̀nlé òní. tí èèyàn bá wá lọ ṣe hajj tí èèyàn fẹ́ bẹ mọ́sálásí ànábì wò eléyìí nǹkan tí ọ̀tọ̀nà ni kò lòdì nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n tá a bá dé mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wà ní Madina yìí ní tí wọ́n fẹ́ kí a dúnnímọ́jù ní ìrun kíkí àwọn náfìlà kò sì ráyè dájú yí pé àwọn àrùn ọ̀ranyàn wákàtí 5 tí bá ń bọ́ ń bẹ̀ inú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ló ń ti ń gbìyànjú lọ kí wọn tí ìrun jímọ̀ náà bàbá ò níbẹ̀ kọjá sí pé inú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí ni ló ti kí ìrun jímọ̀ rẹ̀ èyí tó sá dájú ní kéèyàn ò kírun dáadáa ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam téèyàn bá dé Madina ṣùgbọ́n ìtọ́dájú téèyàn bá wà ní Maka ìní kéèyàn jẹ́ kí tàwáfù Kaaba kọ́pọ̀ fóun torí ààyè kan náà tí tàwáfù wà nù ìdí èyí tá a bá wà ní Maka wọ́n fẹ́ kọjá sí pé ká dúnni mọ́ ìṣe tàwáfù dáadáa ká tó padà sílùú wa ẹlòmíì dẹ̀ ní tàwáfù kan náà tó bá ti ṣe ìní ká ṣe tàwáfù míì mọ́ tí ó fi padà sílé tí ó bá tiẹ̀ ṣe tàwáfù míì nígbà tó bá fẹ́ kúrò ní Maka tàwáfù lè wàdà tàwáfù ìdágbére pé ó tún dìgbà kan náà ìní ó tún ṣe so eléyìí tó bá ṣe pé Maka la wà wọ́n fẹ́ ká tẹra mọ́ tàwáfù dáadáa
tọ́lọ́run ọba tó bá fún yàn ní okun àti àlàáfíà tí yàn fi lè ṣe bẹ́ẹ̀. ìwọ ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wasallam ní Madina ìrun ni wọ́n fẹ́ ká tẹramọ́ ní kíkí dáadáa níbẹ̀, àwọn ìrun súnà, àwọn ìrun náfìlà lẹ́yìn àwọn ìrun ọ̀ranyàn tàbí ìrun jímà tó bá bá ní ibẹ̀. bákan náà tìláwà Quran nínú kan tó yẹ ká jẹ́ kí ọmọ wàhálà tá a bá wà ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìlélẹ́ yìí náà tá a bá sì ń fẹ́ ká tọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́dọ̀ Ọlọ́run láti tọrọ gbogbo dáadáa tá a bá ń fẹ́ láyé àti lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà. èyí ṣe ká dojú kọ sàárè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká máa pe ànábì Muhammad pé kó sowó fún wa kó sàlàáfíà fún wa kó sàlùbáríkà fún wa kó fi á ṣe kòǹgẹ́rẹ́ no. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ni kìí ṣe Ọlọ́run tá a máa ń pè. èyàn báwọn èyí ṣe pé tá a bá wà ní mọ́sáàsì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí tá a bá kírun tán tá a yan náfìlà tán ká wá gbéra ká máa lọ fi ara yí irin tí wọ́n fi rọ̀gbà yí sàárè rẹ̀ ká tàbí ká máa fọ́ pa irin yẹn lá ká máa fi pajú ká máa fi para àbí ká tiẹ̀ mú aṣọ ká máa fi nu irin yẹn tọ́wọ́ wa tí ọba tó tàbára wa tí ọba kàn ká mú aṣọ yẹn bá a ṣe fi nù ká máa fi nu ojú ká máa fi nu ara tàbí ká ní àlùbáríkà ànábì ti bọ́ sára aṣọ yẹn. ìdí èyí tá a bá wọ̀ tàbí tá a bá fi núra gbígbàdúrà kan ló jẹ́. gbogbo orú nǹkan báyìí kò lẹ́rìí nínú ṣẹ̀ríà Islam. bẹ́ẹ̀ dẹ̀ ni ìlọ sí mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí ẹ ní àkókò ní ó lè wáyé látọ̀dọ̀ mùmìnì kìí ṣe bíi hajj tó ní àkókò tí a ṣe. lílọ sí Madina fún àti lọ ṣe ìjọsìn ní mọ́sálásí ànábì anytime ni tí a bá ti ní físà. so kò sígbà kan yí pé ènìyàn ò lè dé mọ́sálásí ànábì tí ó jẹ́ ìbàdà téèyàn lọ sin lọ́wọ́n ọba ní ibẹ̀. débi wípé àwọn àfáàjú yé wa wípé téèyàn bá lọ sí ájì tí ò bá dé Madina láti lọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò lákòbá fún ájì èèyàn. kò yẹn ni wípé ájì èèyàn ò bàjẹ́, kò pé ẹ̀san rí téèyàn gbà lórí ájì kò pé ó kù bí kan tàbí àdínkù ọba rárá. torí pé lílọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wà lódìdí nínú Islam. wọn ti bọ ara ṣe hajj wípé ẹni tó bá lọ ṣe hajj o kò gbọ́dọ̀ má dé mọ́sálásí ànábì kó tó padà sílùú rẹ̀ o. tí ó bá ṣe bẹ́ẹ̀ àbọ̀ ládá ní òní o tàbí hajj rẹ̀ bàjẹ́ o tàbí ọ̀daràn ìtanràn kan o. kò sí ti ń jẹ bẹ́ẹ̀. ìfìdá ni kéèyàn dé Madina kéèyàn lọ ṣàbẹ̀wò mọ́sálásí ànábì tí ó bá sáàyè kéèyàn sáájì tó padà sílùú ẹ̀ tí ó tẹ Madina tí ó dé mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ̀san rẹ̀ ájì rẹ̀ ní pípé tí àdínkù kankan ò ní wọnú ládá tó yẹ kó gbà lórí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ẹnu ládá irun tí ìbá kí ní mọ́sálásí ànábì ní ọbọ̀mọ̀ lọ́wọ́ so àtìbàdà míì tí ìbá ṣe ní mọ́sálásí ànábì ìlọ́bọ̀mọ̀ lọ ṣùgbọ́n eléyìn kò níbàtàn pẹ̀lú ẹ̀san rẹ̀ tó yẹ kọ́lọ́wọ́ bó fún nínú hajj tó wá ṣe ọba olúwa wa. torí pé àwọn míì wọ́n máa ń sọ wípé ẹ̀wọ̀n ọba ìdí Mẹ̀dínà tó lọ sáájì hajj rẹ̀ bàjẹ́ o. hajj rẹ̀ ò bàjẹ́ kankan o. hajj rẹ̀ kò bàjẹ́ kankan. tá a bá dé Mẹ̀dínà ẹ̀rí kò sí mọ́sálásí kan tí wọ́n fẹ́ kí a lọ fíṣítì kádẹ̀ kírun ń bẹ̀ ju mọ́sálásí Kùbá lọ. ibi tí wọ́n ti fẹ́ ká kírun dáadáa ní mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. lẹ́yìn mọ́sálásí ànábì lẹ́yìn pé mọ́sálásí tọ́pọ̀ làwọn èèyàn máa ń lọ fíṣítì. ìní tí ò lẹ́rìí tí ò yẹ ká tiẹ̀ dé bẹ́ẹ̀ rárá àwọn èèyàn wọ́n tó máa wádìí pé ń bo mọ́sálásí báyìí wà àwọn fẹ́ débẹ̀ bí àwọn èèyàn wọ́n máa ń pé mọ́sálásí àlìjànú ń bo lọ́wà so àwọn fẹ́ débẹ̀ àwọn fẹ́ lọ ṣàdúrà kan bẹ̀. bá tiẹ̀ dá sí pé mọ́sálásí àwọn àlìjànú ìbá ni mọ́sálásí ọ̀hún lóòótọ́ ṣé ìwọ fẹ́ lọ pàdé àwọn àlìjànú mọ́sálásí wọn ẹ fẹ́ jọ kírun ṣé wàhálà kọ́ ni so ọ fẹ́ fọwọ́ ara rẹ fà fúnra ara rẹ yẹn so wọn ò ní kó o dé mọ́sálásí àlìjànú so torí ilẹ̀ ẹlòmíràn ọmọ wá káàkiri ẹlòmíràn ní ọmọ mọ́sálásí àlìjànú o
kò sí mọ́sálásí kan tánàbí pé ní mọ́sálásí àlìjànú ọlọ́run lọ́mọ àwọn tó kọ́ mọ́sálásí tí wọ́n kà kọ́ mọ́síjídù jinnu sí ẹlòmíì tó wá máa ń wá mọ́sálásí mi kà ó lè rí pé mọ́síjídù istijaba ẹ̀dá kan bó mọ́síjídù istijaba wà ọ wà ní mọ́sálásí òde Mẹ́dínà mọ́síjídù istijaba wo ló tó wà lẹ́yìn mọ́sálásí kíni o ànábì mọ́sálásí gbígbàdúrà wo ló tó ju mọ́sálásí ànábì lọ òde mọ́sálásí ànábì òkèrún rí ọ̀sàdúrà bẹ́ẹ̀ ó tún wá ní àbí ó tún wá mọ́síjídù istijaba mọ́sálásí gbígbàdúrà ṣé mọ́sálásí gbígbàdúrà kan ju mọ́sálásí haramu Maka àti mọ́sálásí àní Muhammad sallallahu alaihi wasallam tó oníranran mọ́sálásí ilẹ̀ lómi ìmọ̀ ń wá ká lẹ́yìn mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mọ́sálásí tó pàtàkì kó o dé ní Madina ìní mọ́sálásí Kùbá torí ìbẹ̀lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìní ìlọ́kọ́kọ́ fi lélẹ̀ tó sì kí ìbẹ̀lẹ̀ lílọ sí síyára táyàn náà fìlà ń bẹ gbogbo mọ́sálásí òkú táwọn èèyàn máa ń lọ àlẹ́tọ̀ àti yàn náà fìlà nínú wọn àfi mọ́sálásí Kùbá nìkan láti lè yan náà fìlà tá a bá wọ bẹ̀ ẹ̀rí rákà méjì lọ́yàn ní o rákà mẹ́rin lọ́yàn ní o tó sì jáde wọn gbogbo mọ́sálásí òkú ẹni mọ́sálásí Kiblatayni wọn ò lẹ́tọ̀ láti yan náà fìlà ní Masjidu Kiblatayni Masjidu Kiblatayni ò lẹ́tọ̀ láti yan náà fìlà bẹ́ẹ̀ kò sẹ́rì fún pé kò yan náfìlà níbẹ̀ mọ́sálásí méje wọ́n yan náfìlà níbẹ̀ mọ́sálásí méje ọ̀ngàn ti ẹ̀dá so bóyá ni wọn ò ti palẹ̀ gbogbo ẹ̀ mọ́ tán bóyá ni wọn ò ti fi gbogbo ẹ̀ tún ìlú ṣe tán so Masjidu Kùbá nìkan ló ti lè yan náfìlà tó o bá lọ ṣe síyára so àwọn mọ́sálásí yòókù mọ́ yan náfìlà kò sì ní ojókòó àdúrà kan nínú wọn so ìdí èyí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì Madina yìí ó jẹ́ ààyè alápàlẹ́ ààyè ọ̀wọ̀ ọlọ́run ní kó jù sí ọlọ́run sallallahu alaihi wasallam kó fi ààlà sí Madina tí ó jẹ́ ààyè ọ̀wọ̀ táwọn èèyàn gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ ń bẹ wọn gbọ́dọ̀ yapọ̀ ọlọ́run bá ń bẹ wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ bàjẹ́ hùwà bàjẹ́ ní wa àti àwọn àyíká rẹ̀ àti ibi tó jìnnà síbẹ̀ torí àbáwọ̀lú ní ààlà yẹn ńlọ́wà Madina sì ti ṣe kíni ó ti gbòòrò gan téèyàn bá wà ní Madina tọ́lọ́ àti tànàbí lèèyàn gbọ́dọ̀ gbajúmọ̀ gbogbo tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìrìn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ èèyàn gbọ́dọ̀ máa sọ torí pé bí Mákà ṣe ní haram ààyè ọ̀wọ̀ tá àti gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ even tá àti gbọ́dọ̀ gégi tá àti gbọ́dọ̀ dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ náà ni Mádínà ní ààyè ọ̀wọ̀ tọ́lọ́ ní kànàbí kó fi ààlà kó ní pílà kó ní báńdìrì tó sì ń bẹ dojú òní gbogbo bí táwọn alálàájì ò sì gbé àti bí tí wọ́n rìn sí tí wọ́n lọ tí wọ́n ti bọ̀ sí ara ní nǹkan kan gbogbo ẹ̀ lọ bọ́ sí ààyè ọ̀wọ̀ yẹn báńdìrì yẹn ìdí èyí sọ ẹnu rẹ tó bá wà ní Mádínà má máa sọ̀sọ̀kúsọ má máa wí ìkúwì má sì jalè má sàfọ́ra má búyàn torí ààyè tó ṣe pé tó bá yẹ dẹ́rù àwọn nǹkan báyìí wo ọgbẹ̀sẹ̀ ńlá ò ní ààyè tó ṣe pé ó jẹ́ Mádínà tó ń lọ tó bá dé ibẹ̀ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá ń sọ̀rọ̀ kú sọ̀rọ̀ àbò wá ṣèbàjẹ́ láàyè ọ̀wọ́ Mádínà fáàlẹ́ ìlànàtullah wal màláíkà wan nasu ajma'in ègún látọ̀dọ̀ Ọlọ́run àti látọ̀dọ̀ àwọn màláíkà àti látọ̀dọ̀ àwọn èèyàn lápapọ̀ ìní ọmọ jẹ́ tóní tọ̀hún. la yaqbalullahu minhu sirfan wala adla gbogbo sẹ́ẹ̀rẹ́ tóní tọ̀hún bá ṣe ó kéré ní ọ̀pọ̀ ni Ọlọ́run ní tẹ́wọ́ gbà ní ọwọ́ rẹ̀ so eléyìí ò bá wọn. ẹni ọba wa lọ bẹ mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wò nínú tí wọ́n fẹ́ ẹni wípé kọ́ sálámà sánàbí ọ̀wọ́ mọ́sálásí ànábì ọ̀yàn náà fìlàtà òtìláwà òṣèdùá kó tó jáde sálámà sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ààyè tó ti sálámà sánàbí ọgbàjúmọ̀ èyí ṣe ntí ọ̀pamọ́ tọba wọ mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bóò ló ṣe wá sí ẹ̀rí ọba dé sẹ́ńtà àbí kábàrí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dojúkọ ibẹ̀ ó ní assalamu alayka ya rasulallah wa rahmatulahi wa barakatu assalamu alayka ya rasulallah wa rahmatulahi wa barakatu aláàfíà ọlọ́run ọba fún ọ ìwọ òjíṣẹ́ ọlọ́run àti kí ọlọ́run àti ìbùkún ọlọ́run ọba ó ní wíjù bá ń lọ ẹ̀rí wọn wà ní kọ́ ọmọ pé ànábì pé dákun ràn mí ṣe dákun gbàdúrà mi dákun ṣe dáadáa báyìí fún mi dákun ṣe dáadáa báyìí fún mi rárá wọn ò sì ní tọba sálámà tán kọ́ ọ máa wá bó ṣe fọ́ pa irin tí wọ́n fi rọ̀gbà yìí mọ́ èyí sáré ànábì ká kọ́ a máa fi para ká bẹ̀rù ọlọ́run bá ti sálámà sànàbì tán ó sùn síwájú díẹ̀ lápá ọ̀tún ó gbẹ́sẹ̀ bíi gbọ̀ndà apá kan ó sálámà sí Abubakar náà
assalamu alayka ya Abubakar Siddiq wa rahmatullahi wa barakatuh ọ sàlámà lẹ́ẹ̀kan ti tó bó sì sílẹ̀ mẹ́ta déédéé ni ó tún sún síwájú díẹ̀ bíi orin bíi gbọ̀ndà apá kan òkú sàárè tí Umar assalamu alayka ya Umar ibn al-Khattab wa rahmatullahi wa barakatuh ó sàlámà sóun náà ò ní fọwọ́ pa kínní ò ní fara pa àwọn orin tó wà ńbẹ̀ wọ́n sì ní kó o máa ṣe àkànṣe àdúrà kan ẹ̀rí ládojúkọ sàárè kínní sàárè kejì sàárè kẹta yìí sí sálámà fákàtì kò sì kú níbẹ̀ ọgbà ẹ̀san rí lọ́dọ̀ ọlọ́run nǹkan ọmọ sí àwọn nǹkan tó jẹ́ àdàdálẹ̀ jìnnà sí ọlọ́run ọba kò fẹ́ torí Islam ó wà fún wípé ká ṣe bọ́lọ́run àtòjíṣẹ́ ọlọ́run ọba bí wọ́n ṣe gbé e kalẹ̀ eléyìí ò ní àwọn nǹkan pàtàkì tá a bá wà ní Madina ẹ̀rí nínú ààyè tí wọ́n fẹ́ ká lọ bẹ̀ wò ní ìtẹ́ Madina ìtẹ́ àṣẹ̀ǹbáyé àti ìpìlẹ̀ tó wà ní Madina kò jìnnà sí mọ́sáàsì ànábì ẹgbẹ́ mọ́sáàsì ànábì ló wà nígboro Madina ló ń pè ní Baqi asalama sáwọn òkú níbẹ̀ wọn ò ní ká máa ṣàdúrà tá a bá wọ bẹ̀ wọn ò sì ní ká máa dákọ àwọn tó ti kú nínú àwọn sàbẹ tàbí nínú àwọn ìyàwó ànábì tí wọ́n sin síbẹ̀ ká máa dákọ ká máa pè wọ́n ká pé kí wọ́n nawọ́ rẹ̀ sí wa wọn ò ní ká ṣe léyìí aka salama bá a ṣe síyára makabir cemetery àwa mùsùlùmí jẹnara bẹ́ẹ̀ náà láti ṣe síyára wọn tá a wí ní ẹni makbara iná làwì níbẹ̀ èyí sì gbọ́dọ̀ a máa tọrọ àdúrà nínú makbara kí a jìnnà sí gbogbo pàlàpàlà táwọn míì máa ń kó sínú rẹ̀ bákan náà inú ààyè tó pàtàkì ká lọ ṣàbẹ̀wò rẹ̀ ní Madina ẹni ibi tó gun Uhud ti wáyé àti ibi tí ogun Khandaki ti wáyé tá a bá dé ibi tí ogun Uhud ti wáyé lọ́jọ́ kìnìún àná wọ́n fẹ́ kí a ṣe síyára ibi tí wọ́n sin àwọn sàbẹ tó kúkú ẹ̀rí jẹ́sógun Udu yìí wọ́n fẹ́ ká ṣe síyára rẹ̀ á sàlámà sí wọn ni wọn ní ká máa tọrọ nǹkan tí àbá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba níbẹ̀ àìtọrọ nǹkan níwájú òkú iwájú ọlọ́run láti máa ń tọrọ gbogbo dáadáa tá a bá ń fẹ́ wọn sì ní ká máa yan náfìlà kan tí àbá dé ibẹ̀ bákan náà a sàlámà sí wọn a tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún wọn àti ìyọ́nú ọlọ́run àti àlìjánnà ọlọ́run ọba a sì ní kọ́lọ́run forí ẹ̀ṣẹ̀ tiwa náà jìn wá so kò jù báyìí lọ ìdí èyí àwọn alálàájì tí àti múra ọlọ́run sọ àdán ayọ̀ àtàlà àbí ara yóò sì ṣe iṣẹ́ ájì náà ní ìrọ̀rùn fún wa tá a bá dé Mádínà bó ṣe yẹ ká ṣe àti ibi tó yẹ ká rìn sí ẹni eléyìí tí ẹ̀kọ́ talé òní dálé lórí kọ́lọ́run ọba kọ́gbà lẹ́sìn lọ́wọ́ gbogbo wa kó já sórí láyé àti lọ́jọ́ ògbó ìdí àlèkè àmàlọ́lá la haula wala quwwata illa billahil azim kọ́lọ́ bá ní san bàbá ní ẹ̀san olóore àwọn gbé àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ léyìí tí ó pọ̀ yẹn nípa ọlá àjùlọ èyí tí ń bẹ fún mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn tí ẹ ti jẹ́ kí n tiẹ̀ tí a ti ń ta òkú tó ìbéèrè wọlé kó tó di pé àwọn ìbéèrè yẹn yóò máa wọlé lọ́lọ́kan ọ̀jọ̀ kan ètò yín ètò wa ni o Nurul Islam fún àǹfààní ẹ̀yin tó ṣe pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa aláǹfààní láti gbọ́ àtúngbọ́ ètò yìí látijọ́ tá a ti bẹ̀rẹ̀ ìyẹn kákan lọ síbi ẹ̀rọ ayélujára pẹ̀lú kátẹ nuralislamibadan.blogspot.com pẹ̀lú ògbọ́nàmọ́ba látijọ́ tètè ti bẹ̀rẹ̀ tí ẹ dórí talẹ́ yìí gbogbo ẹ̀ láàbà ń bẹ̀ akálàṣe talẹ́ yìí ó dẹ̀yìn wákàtí kan kó tó di pé a ṣe alábàápàdé rẹ̀ káwọn èèyàn tó máa takòtò ìbéèrè wọlé Ustad wa Hiskeal ìbéèrè kan ọjà wọ ibí yìí ìbéèrè ni wípé bàbá kan ló ń fẹ́ lọ ṣe Mẹ́kà pé ẹnìkan wá ràn níṣẹ́ lẹ́tà mẹ́ta ńlọ fọ́ọ̀mù ìkan oníkọ́wọ́ fi sínú òkúta Hajarul Aswad ìkejì oníkọ́wọ́ fi síbi Maqam Ibrahim ìkẹta oníkọ́wọ́ jù sínú sàárì ànábì so bó nípìnlẹ̀ eléyìí kí ni Islam sọ ń pa eléyìí. ọlọ́run bá àlékiọlá yóò mú ẹni bẹ́ẹ̀ dé Makkatal Mukarrama láyọ̀ àti ní àlàáfíà iṣẹ́ tí wọ́n rán yìí kò sí ìpìlẹ̀ kankan fún nínú Islam tó bá ṣe pé ẹni ní àdúrà kan tó fẹ́ kó bóun tọrọ lọ́dọ̀ ọlọ́run ọláǹfààní àti bí ọlọ́run ọba àlékiọlá ṣùgbọ́n lẹ́tà kíkọ ránṣẹ́ eléyìí ò ní ìpìlẹ̀ sí àwọn àyè tí irú ẹni báyìí dá kọ tó bá ilé dánrú ẹ̀ wò odidi àdádálẹ̀ kan onírú ẹni bẹ́ẹ̀ òní tí ó ṣe tí ó bá sì ṣọ́ra tó bá ilé jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ sínú ẹ̀mí rẹ̀
ó lè ṣokùnfà tí yóò ba iṣẹ́ tó lọ sí gangan jẹ́ ká wá ṣọ́ra níbi tí a fi ṣe àṣìdànù sẹ́ kọ́lọ́mù bá lè kí ọlá kọ́láàánú oníkálukú wa. alam ami kọ́lọ́mù bá ní sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ fún àǹfààní yìí tí ẹ bá fẹ́ pè wá láti lé 08071391132 08071391132 71391132 kí àwọn ìpín ẹ̀kọ́ tó di pé yóò máa nà. hello naam ẹ jìnnà sí rédíò yín ẹ̀dá kò tó dọ̀lọ́run ẹ jìnnà sí wàlẹ́kùn sálàmù rahmatulahi barakatu. naam kí ni ìbéèrè yín sà. ó bá ṣẹlẹ̀ pé ẹnìkan iṣẹ́ òkú ìṣòro ẹni tó jẹ́ wà ní ìdílé ẹni yẹn tó mọ wọ́n ti jọjà ní tó jẹ́ ìyàwó. tẹ́nìkan bá ṣẹ̀ṣẹ̀ kú. ó ti kúrò òbíbẹ́ lọ. naam ẹ tún wí dáadáa ẹ wá gé pẹ́tẹ́pẹ́tẹ́. wọ́n ti jà kó tó di pé ẹni yẹn ṣaláìsí. ok. ó ti wá kúrò ó padà parí ibẹ̀ kò padà wọlé tó tí ẹni yẹn bá padà ṣaláìsí ṣé ó bùkátà sí kò ṣàlùwò. ìyẹn ìyàwó rẹ̀ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tọ́ stade wa baba wọ́n ní ẹnìkan so wọ́n kọ ìyàwó rẹ̀ lẹ̀ so ìyàwó tí wọlé tán tí ẹ di wípé ọkọ kú so tọkọ bá kú tán sẹ́rù máa ń ṣe yóò sopọ̀ àbí olùkọ́ ṣe. tó bá ṣe yí pé ọkọ rẹ̀ ti kọ̀ ọ́ lẹ̀ tó ṣe yí pé ọ̀rọ̀ parí ọkọ ti kọ̀ ọ́ lẹ̀ tọkọ bá kú kò lè sopọ̀ kankan kò sì lè jogún torí wọ́n ti kú òní tọkọtaya ńgbà ọkọ ti kọ̀ ọ́ lẹ̀ kọ́kọ́ tó kú kò lè sopọ̀ kò sì lè jogún. waaleykum salaam kí ni ìbéèrè yín o. naam naam àmì ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ àmì ọlọ́run nífẹ̀ẹ́ yín ọlọ́run jẹ́ lálùbáríkà ẹ ṣeun o barakallahu fikum yọjà o. ọ wọn ní kéèdùn kí ọ pọ̀ símbà náà ní ọbẹ̀ oge naam hello ó ti já lọ. Bí yóò ṣe máa ní alẹ́ ètò nínú lágbára ọlọ́run ọba so inshallah tó bá di ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba àátún máa tún pàdé lórí ètò ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti gbọ́ wa kété pé nílé òun náà ni Adéwùmí Àlòkò olóòtú ètò ni Alhaji Toyir Abolade Imam ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run ọba. مع السلامة.